olórí o ìwọ lolórí gbogbo ṣòwòṣòwò tí ń bẹ ní Paraku iṣẹ́ rẹ ni kátàkásù kátàsúrà kàtẹ́sẹ̀ jẹ́ ká lọ bọ́ traders òkú ọdún ayẹyẹ ọjọ́ mi rẹ̀ tó tún ló kàn lọ́dún láyé ọkọ Elizabeth Abigail lọ́ọ̀dí ọkọ o bàbá rẹ́fẹ̀lì bàbá Isaki o ilẹ̀ oko má jẹ̀bi ọ̀rọ̀ yọ oko dẹ́kun má bínú pé mo gbọ́ àbí díjẹ̀ lẹ́ńkẹ́ ọmọ àbí ilé koko lójú ogun owó jẹ́ ńlẹ̀ fọ́kọ̀ obìnrin káwọn àrẹsẹ̀ ọjà ńlẹ̀ fẹ́rẹ̀sẹ̀ méjì sínú ilé ọmọ Ajíbádé jẹ́lẹ̀ tàbí ká o ìyá mi abiyamọ abọ ìyá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n fi sọ nílé bàbá yín báyìí lọ́mọ oríṣi gbó àtàmùkòrò kóògbó lè rí bù mú àtàmùkòrò kóògbó lè rí bù wẹ̀ orí o olórí o Oscar ń wọlé ní àjíbò owó kẹ́ àdìmí ní àjíbọ̀rọ̀ rẹ lọ kọ́ bá mi káwọn èèyàn rẹ ẹni bí ó ní èèyàn bí èèyàn tí ó ṣe fọwọ́ ọ̀rọ̀ sẹ́yìn nínú ayé látọ̀rí Abíọ́lá Adémọ́lá Florence ènìyàn rẹ máa ní àtọ́fíìsì Adémọ́lá aláyọ̀gùn Elizabeth Ọ̀pára pẹ̀lú jésè admin Jampo Deni pẹ̀lú wòlíì Gabriel ọmọ olúwa iṣẹ́ olúwa